wọ̀nyí ni òfin tuntun tí CBN gbé kalẹ̀ nípa àìrówógbà lẹ́yìn tí o lo ẹ̀rọ ATM àtàwọn ìlànà mìíràn tó kàn ọ́. Àjọ tó ń ṣe ìtanijí fáráàlú ní Nàìjíríà, National Orientation Agency (NOAA) ti kéde àwọn àlàkalẹ̀ tuntun tí Báńkì Àpapọ̀ Nàìjíríà (CBN) ṣe nípa bí àwọn ẹ̀rọ ATM yóò ṣe máa ṣiṣẹ́. Gẹ́gẹ́ bó ṣe sọ, àṣẹ CBN tuntun yìí borí gbogbo àwọn àṣẹ tí báńkì náà ti pa ṣáájú àsìkò yìí lórí bí ATM yóò ṣe máa ṣiṣẹ́ ní Nàìjíríà àti bí aráàlú yóò ṣe máa lò ó. Lára àwọn àlàkalẹ̀ náà ni iye àkókò tí báńkì kọ̀ọ̀kan gbọ́dọ̀ dá owó aráàlú tí ẹ̀rọ ATM wọn bá gbẹ́mì padà àtàwọn nǹkan míì. Ọ̀rọ̀ náà tún kan iye ẹ̀rọ ATM tí báńkì gbọ́dọ̀ ní, ètò ààbò ẹ̀rọ ATM àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ̀nyí ni àwọn àlàkalẹ̀ tuntun ọ̀hún gẹ́gẹ́ bí NOAA ṣe fi síta lójú òpó X rẹ̀. Iye ẹ̀rọ ATM tí báńkì gbọ́dọ̀ ní. CBN pàṣẹ fún àwọn báńkì láti ní ó kéré tán ẹ̀rọ ATM kan fún káàdì ATM 5,000 tí wọ́n bá pín. Wọ́n sì gbọ́dọ̀ ṣe èyí láàrin ọdún 3 péré. Àwọn báńkì gbọ́dọ̀ gbé ẹ̀rọ ATM sí ibi tí kò ní sí ewu fún aráàlú àti ibi tí ààbò yóò ti wà fún owó wọn. CBN ní ẹ̀rọ ATM kò gbọ́dọ̀ wà níwájú ilé kankan àyàfi tí wọ́n bá dé ẹ̀rọ ATM náà mọ́lé síbẹ̀. Báńkì kankan kò gbọ́dọ̀ lọ rí ẹ̀rọ ATM mọ́ ibì kankan láì kọ́kọ́ gba àṣẹ lọ́wọ́ CBN. Gbogbo ìgbà tí ATM bá gbé owó oníbàárà jẹ, tí oníbàárà bá lo ATM tó jẹ́ ti báńkì rẹ̀, báńkì náà gbọ́dọ̀ dá owó oníbàárà ọ̀hún padà lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n já owó rẹ̀. Àmọ́ tí ẹ̀rọ ATM kò sì pọ owó náà jáde, tí báńkì kò bá lè dá owó náà padà lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí ojú ọjọ́ tí kò ṣe déédéé, wọ́n gbọ́dọ̀ dá owó ọ̀hún padà láàrin wákàtí 24 péré. Tí ìṣẹ̀lẹ̀ náà bá wáyé ní ATM tí kì í ṣe ti báńkì oníbàárà, báńkì ọ̀hún gbọ́dọ̀ dá owó náà padà ó pẹ́ jù láàrin wákàtí 48. Àmọ́ ṣá, wọ́n gbọ́dọ̀ gbìyànjú láti máa dá owó oníbàárà tí ẹ̀rọ wọn bá gbé jẹ padà lẹ́sẹ̀kẹsẹ̀. Ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé. Gbogbo ẹ̀rọ ATM ló gbọ́dọ̀ ní kámẹ́rà tí yóò máa ka gbogbo ohun tí èèyàn bá ń ṣe níwájú rẹ̀ sílẹ̀. Èyí kan fífi owó ránṣẹ́, gbígba owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀rọ náà gbọ́dọ̀ ya àwòrán àti fídíò ẹni tó bá ń lo ATM. Àwọn báńkì gbọ́dọ̀ máa pààrọ̀ àwọn kọ́kọ́rọ́ ẹ̀rọ ATM wọn lọ́dọọdún. Wọn kò sì gbọ́dọ̀ lo kọ́kọ́rọ́ kan ṣoṣo fún onírúurú ẹ̀rọ ATM. Gbogbo ẹ̀rọ ATM ló tún gbọ́dọ̀ ní ìmọ̀ ẹ̀rọ anti-skimming devices tí yóò máa dènà jìbìtì ṣíṣe lórí ẹ̀rọ ọ̀hún. Títẹ̀lé òfin CBN, NOAA sọ pé gbogbo ìgbà ni CBN yóò máa ṣàyẹ̀wò àwọn ẹ̀rọ ATM náà láti rí i dájú pé àwọn báńkì ń tẹ̀lé àṣẹ tó pa. Ó fi kún pé àwọn báńkì gbọ́dọ̀ máa jábọ̀ fún CBN lóṣooṣù nípa bí iṣẹ́ ṣe ń lọ lórí ẹ̀rọ ATM wọn kó tó di ọjọ́ 5 oṣooṣù. Èyíkéyìí báńkì tó bá tàpá sí àṣẹ tuntun yìí yóò fojú winá òfin CBN. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ o. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìkànnì jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.